tó ẹ kú ajálẹ̀ báyìí làákàtàná àgbòyà làákérò ọ̀nà kára ó lè làákọ́sọ̀run ìdọ̀bálẹ̀ làákọ́ba aládé lórí ìtẹ́ kábíyèsí ọlọ́run ọba mi alèwí lè ṣe ọba lè ṣe lèwí alágbára lórí ayé àtọ̀run ọba mi atóbi mọ́tìkà lẹ́yìn kábíyèsí ọlọ́run ọba ẹ kú ọjọ́ méjì ìjọ́ mẹ́ta àtòlú bàbá ti ríra ẹni tipẹ́ ẹ kú àti báyìí náà là á máa kíra ẹni èmi náà ni ọláyíwọlá yín náà ni Abíọ́lá Maruf Òjó Àjàmbàdàn Ọ̀yọ́mọláàfin ni mí òjò pàṣẹkẹrẹ mọdé ọmọ Àtìbà ìlú tá a ti ń kólókó gbowó tá n kọ ọfà pé fọ fàálẹ àṣẹ kó lè bá àdìjà kó lè bá àdáàpọn ní kí kábíyèsí kó bàbá yèyí ó lè rí jẹ níbẹ̀ ní ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ Àtìbà TV pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ mi Àjàmbàdàn ẹ rí i pé mo ti sọ fún yín mo lákòókò lockdown yìí là á máa gbádùn ara wa tí lockdown bá ti lọ tán táwa bọ́ síbi action court ojú wọn wọn sí fúrífúrí díẹ̀ lórí ètò ló jẹ́ àdàbí pàtìrọ àtìpẹ́ wàhálà iná là ń bá kí kọ́lọ́wọ́ pín alérè kọ́lọ́wọ́ sànù wa ọlọ́njẹ́ ẹ̀mọ́ fún wa wàhálà yẹn mọ̀ sí kẹ́rin tí mo rú bí ẹran tí bẹ̀ ń ṣe wàhálà yẹn náà mọ̀ ń bá kí ètò ìsàlẹ̀ mi lọ́jọ́ bíi kóònù kẹ̀kẹ́ ẹ̀rí mo tún parí torí yín náà ni tọ́ gẹ́gẹ́ bí ìṣe mi a fẹ́ wo abala kan ètò ní lápè ní ọmọ Yorùbá ni mí sọmọ Yorùbá àwọn náà irú ìgbésẹ̀ wo ló ń gbé irú ipa wo ló ń kó lórí kí Yorùbá lè tẹ̀síwájú lórí kí Yorùbá lè lọ sókè lórí kí Yorùbá kó má bàa dèrò ẹ̀yìn láwùjọ wa lórí kí Yorùbá kó má bàa dèrò ẹ̀yìn ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àbí ká sọ pé lórílẹ̀ àgbáńlá ayé kí ni ipa tiẹ̀ tó ń kó kí ni ipa tèmi òun náà ni mo fi gbé àlejò pàtàkì wá sórí ètò lónìí tí wọ́n yànnàná rẹ̀ síwájú gbogbo ẹ jẹ́ kí wọ́n kọ́kọ́ kiri kú lé kẹ́ lè mọ̀ pé èmi ìkúkú rírà níbi pé wọ́n rírà tí ọlọ́mọ nú ìyáàfin ẹ kí àwọn aráalé kẹ́ dárúkọ yín àti ìlú tẹ́ ti wá. ìyá Ṣàkíní ilé ọmọ ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ tiwa ọ̀rọ̀ bàbà àjèjì ẹ bá ní ìrà àṣàbàrí tẹrù tọmọ ìní ológun oníkéré àṣàbàrí ọkọjà ìjọba díjọ ọjà bá mi ránṣẹ́ pa àṣàbàrí ìjọba díjọ eré ẹ bá mi ránṣẹ́ pológun ológun ìwọ ni mo gbójúlé àṣàbàrí ni mo fẹ̀yìntì tí mẹ́kú yá jẹ́ tí mẹ́yàn kángbá níwájú ẹlẹ́yẹ àwọn ọlọ́mọ wọ́rin kó tún rìnrìn lágbẹ̀dẹ̀ lè mí. ẹ jọ ma mo pè yín sá kí ló dé ẹ ti wọ fẹsùn ẹni mo pè yín ọ̀rọ̀ yìí lọ́rùn ni. ẹ ṣe mọ̀ pé n ta bá fi rọ ni lọ́rùn kí n tọ́lọ́run bá dá mọ́ ni ó sàn ju ohun tí orí sàdá lọ. náà lọ yà mí lẹ́nu torí tẹ́mi béèrè pé kí ló kọ yín o ìlú wo lẹ ti wá o àbẹ́rẹ́ ṣe wá wọlé agbódò lọ. ọmọ òun pé kí n ti kẹ́hìn tètè mọ̀ pé ọmọ Ṣakí ni mí. ọmọ Ṣakí ni mí Ṣakí ògùn ọ̀rọ̀ kin. àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. ọ̀gá o ẹ wàá jọ ọmọ Ṣakí ojú yín ní ìgbẹ́mùgbẹ́ àbí ìyá Ìsábọ́ọ̀dù yé ewé tí ń bẹ nílùú èbó lọ. ọmọ Ṣakí lèmi o. ẹjọ yẹ Ìsábọ́ọ̀dù gan o ṣé wàá yín ò ṣàjọra torí yàda àwọn yẹn ń gbọ́dọ̀ pé yàda. yàda ló ti jẹ pé yàda náà nù yàda yé ewé jẹ́jẹ́ wọn máa lọ àwọn èèyàn wọn máa tọ́ wọn ọlọ́gbọ́n ẹ pẹ̀lẹ́ akó àmójúbà yín ẹ kí ló kọ yín gangan lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ni Àjọkẹ́ tí gbogbo ayé mọ̀ sí ọmọ Yorùbá àtàtà ọmọ bíbí ìlú Ṣakí ní Ògún ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Àjọkẹ́ ọmọ Yorùbá àtàtà síbẹ̀ náà bẹ́ẹ̀ bá ń jàjọkẹ́ ó kì ní jàjọkẹ́ ọmọ Yorùbá àtàtà bẹ́ẹ̀ ṣe lé ní ọmọ Yorùbá àtàtà ni mí mọ́kànlélẹ́ ní fìlà bíi Jonathan o Yorùbá ni mí pọ́nbélé Yorùbá ni mí o ẹlọ́gbọ́n kí ló kọ abínibí yín gangan táwọn òbí yín sọ yín àtàwọn bàbá yín àtàwọn ìyá yín. orúkọ abínibí mi gangan òun ni Latifatu ni mí Àjọkẹ́ ọmọ Yorùbá àtàtà ọmọ dìmáà bẹ́ẹ̀ ni ní ìlú Ṣakí. ẹnu ṣe Ṣakí oyè wọn ìṣá àdàkọ ẹbí Amẹ́ríkà ẹ bá ara yín dàtọ sẹlọ bẹ́ẹ̀ ló ní wéètì tó ní. Ṣakí ẹwọn ọgbẹ tí òun ni tó bá wọn ni tí wọn bá ní kí ohun tí òun ní ó yọjú kódà kó dára jìgbìn lọ tí ò bá ti wọn ni òun ni ìlú ẹni ní gbọ́dọ̀ fi ọwọ́ sí. júwe ilé bàbá rẹ̀. olùtọ̀hún ó sàpò ìyàkọ́ mi. ká tó lọ síbi tá a lọ ẹ jẹ́ kí n kọ́kọ́ wọlé láti ibi tẹ́yìn náà ti wọlé bẹ́ẹ̀ ṣe pé ẹ̀sà tẹ́ kíra yín mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá ẹ dákun pípé ẹ̀sà àbí ibi ẹ̀sà náà ni àbí jàdá ẹ̀sà ṣé ẹ bá ń lé ni àbọ̀mẹ́lẹ́gún ni àbẹ́ ẹ̀kọ́ ń bì kan. béèrè tẹ béèrè òun ló kéré jù ṣe rí ẹ̀sà pípé ẹni Ọlọ́run bá fún un. ẹ̀bùn Ọlọ́run ni. ẹ̀bùn Ọlọ́run ni nítorí wípé
béèyàn bá kọ gan kò lè mọ tó ń tọ́lọ́run bá fún yín. Ọlọ́run ọ̀wá fẹ́mi náà fún mi kí n máa fi dára kí n máa gbé ayọ́ ni mi o ayọ́ ni mi o ayọ́ ni mi o yorùbá sẹ́kẹ̀rẹ́ máa ti bà. ẹ jẹ́ kí n mọ̀ bá yín kì ẹ̀yẹ sáwọn sanwó fèmí. èmi sọ mi lẹ́kún mùsùlùmí níyà tó bí mi lọ́mọ àti bàbá mi onímọ̀lẹ́ mi. ṣé ẹ rí aláàjì ní bàbá mi pàápàá jùlọ. ohun tó ṣẹlẹ̀ ni wípé àṣà wa àti ìṣe wa yìí ó jẹ́ ohun tó gbòòrò láwùjọ ṣùgbọ́n pàápàá jùlọ ẹni tí ò bá mọ̀ ń rò pé ilé gbòòrò nítòótọ́. ṣé iṣẹ́ ẹ̀sà pípé náà lẹ́yìn láàyò ní abẹ́ tó ní sẹ́mi tẹ́ ń ṣe. iṣẹ́ pọ̀ o. iṣẹ́ wo lẹ̀ tún ṣe. iṣẹ́ pọ̀ o. ṣe rí lẹ́yìn ẹ̀sà tí mò ń pè mo mọ olórí orí ìtàgé mi. eléré orí ìtàgé tí Yorùbá. orí ìtàgé tí Yorùbá. Yàwá. ṣé wá rí lẹ́yìn eré orí ìtàgé yìí mo tún mọ atúniṣe ní mí atúnilára ṣe tí àwọn olóyìnbó ń pè ní makeup. àti bá fẹ́ sí àwọn oníṣẹ́ lè makeup fún mi. kò sí wàhálà gbogbo ẹ̀ ló wà nílẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan ẹnìkan pè yín a gbọ́ ríngìtò nǹkan bíi hip hop báyìí mo á ń gbé nígbò láàgbọ́ sí Davido lèyí ni àbí Naira Marley. ìrántí yà lọ́bẹ̀ ni o lára àwọn orin tí mo ti kọ síwájú náà ni. ẹ mọ̀ sọ fún gbẹ́yìn náà ń kọ hip hop o. bẹ́ẹ̀ ni mo ń kọ hip hop o. ọ̀nà kan owó ọjà ni ló dífá fún baálẹ̀ tí ń tó gbogbo lábẹ́. ó yẹ kí ìyàwó rẹ̀ náà mọ tàgbó lẹ́gbẹ̀ẹ́ kó lè wà join together. ẹ ṣe orin ẹ̀yin gangan lẹ́kọ́ àbí. ọ̀dà kò sí wàhálà ibi tí ọba ti sílẹ̀ Yorùbá níbẹ̀ láti jiyàn jàkadì ẹ play rẹ̀ ní ìsinyìí tó ti yé ẹ wá máa mọ̀ tẹ̀lé àfihàn pé yẹ́yìn lẹ́kọ́ ibi tá à ń lọ gangan ìdébẹ̀ ẹ̀yìn ara lè farabalẹ̀ ẹ wò ojú ló ń jẹ ẹran ọyẹ bá ń já sí ẹ já sí kẹ́ ẹ wá máa mọ̀ tẹ̀lé káàkiri ẹ̀ gbọ́ àtẹ̀fẹ́ fi dá. Ọkọlọmọ in the building celebrate ilẹ̀ Olújì ilẹ̀ Olújì ilẹ̀ Olújì ha ilẹ̀ Olújì ọmọṣẹ́ ti dí 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 tẹ bá ti wá jí. Everybody, yeah, my dear. Tipasi one gbéra. Everybody, yeah, my gbéra. Tipasi one jí. Everybody, yeah, my jí. Tipasi one gbéra. Everybody, yeah, my gbéra. Tipasi one náwó. Mo ní ẹ náwó. Tipasi one gbọpẹ́. Mo ní ẹ ṣaṣẹ́. Tipasi one gbéra. Ọmọ ìyá mi mo ní ẹ gbéra. Dákun gbéra. Ṣàkúṣàkú para. Go for para. I no be footballer, but I sabi who dey dance. I no be footballer, but I sabi who dey sing. Dákun ẹ má jò wọlé, I give for bọ́rẹ̀, let me tell you what I mean. I no be footballer, but I sabi who dey dance. I no be footballer, but I sabi who dey sing. Dákun ẹ má jò wọlé, I give for bọ́rẹ̀, let me tell you what I mean. Only me do me. Ilẹ̀ Olújì ọmọṣẹ́ ti dí. Ilẹ̀ Olújì. ẹ̀yin náà lè kọ́. pẹ̀lú àṣẹ Ọlọ́run. tẹ́ ẹ ní copyright ẹ lọ́wọ́. bẹ́ẹ̀ni. ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ wá já gbà àwọn ọmọ Yorùbá lárugẹ. ẹbí tàǹtí náà ń kọ rèé omi nǹkan ọ̀dà tó báyìí ẹ ṣàgbọ́ ilẹ̀ Olújì àìfọmọ rẹ̀ bọ́ rẹ̀ ilẹ̀ ìlànà mìíràn ká lu gbọ́dọ̀ ọ̀dọ̀ yìí ṣùgbọ́n ṣé tẹ́yìn náà bá wà lórí stéèjì ẹ mọ̀ sáàgì ni òtò lójú hip hop artist tí ì sáàgì ẹ sọ sókòtò sísàlẹ̀ parapata. rárá o àwọn ìsáàgì o ọmọ Yorùbá lẹ́yìn. ọmọ Yorùbá wà ní àtàntúrí wípé orin tí à ń kọ kò fààyè gbà wá ká múra bí múra ò ṣe tọ́. àwọn inú àwọn artist tó jẹ́ top artist tán kọ hip hop ta ni focus yín ṣé Malian ni àbí Qdot àbí Naira Marley àbí Small Doctor. ṣe rí focus mi gangan focus mi nínú hip hop. tó jẹ́ focus mi tẹ́ mọ̀ pé focus mi ni.
ṣe rí kí n mọ̀ parọ́ fún yín Ọlámídé ni bàbá. Bàdó. Bẹ́ẹ̀ ni. Yé Bàdó. Bàbá nù. Ṣé rí orin kan ló kọ tí mo fi láìkì àti mọ̀ kọrin téèyàn bá ń gbọ́ èyí ò rí sèṣì èyí ó sì mọ ohun tó kàn ní ayé. Kí ló sọ bẹ́ẹ̀ sáré lọ bẹ́ẹ̀ ibi tá à ń lọ gangan. Ó ní ẹ̀dá tó ní láti ga ẹsẹ̀ rẹ̀ gan máa ti rìn tí bá fẹ́ ga láyé mi mo mọ̀ pé Ọlọ́run máa sá mi sí i tí bá ti wá ń lówó lọ́wọ́ everybody máa mọ̀ mí kórí mi rán olóore tó máa ṣe mí láàánú ó yá èmi Ọlámídé. Bàdósà Bàdósà. àyíkájá sí. Àmọ́já 16 days mo lò lájà. ẹ wọ́n ń gbórin Ọlámídé. ní ọmọ pẹ́lẹ́ kò ní 16 days mo lò lájà àwọn dìpọ́tù mi wálé ní lága sàlà ẹgbẹ̀lẹ́ ẹgbùnrin àdúgbẹ́ lágbára Ọlọ́run ẹ̀yin náà ṣe bèbí èrè ẹ ṣe jẹ ẹ ṣe mú àgbàrá Ọlọ́run. ìyáàfin Latifat Àjọkẹ́ ọmọ bíbí ìlú Ṣakí Ògùn Ọ̀rọ̀kẹ́ pẹ̀lú gbogbo ẹ̀bùn tẹ wá níyì ẹlẹ́bùn eré ṣíṣe ẹlẹ́bùn ẹ̀sà pípé ẹlẹ́bùn hip hop ẹ̀tún lẹ́bùn ẹ̀bà túnra ṣe ẹ̀yin nìkan tẹ́bùn bíi 12 lẹ níyì o. èmi wà máa wò pé torí tó bí bá lọ sùn gbà kan wọ́n ní ìgbésẹ̀ ọ̀ka iná gbogbo òpin rẹ̀ náà kí sì ní náà lọ padà parí ẹ̀ sí. torí tó bá tọ́ àkókò kan ọkọ rẹ̀ ò ní gbà láàyè láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ǹjẹ́ ẹ̀ tiẹ̀ ti márì pàápàá jùlọ kánípẹ́ wá ti márì ìhàwó àti ojú wo ni ọkọ yín ló fi wo àwọn sẹ́tẹ̀ kó dání yìí torí pé gbogbo sẹ́tẹ̀ kó dání yìí iṣẹ́ ìta ni káwá lọ́kọ yín tiẹ̀ jẹ́ bí àfáàní ẹ̀sìn kóyìn olùkọ́ ẹ̀sìn ìhà o rábí pé tí ló fẹ́ yẹ lójú òkú ẹsẹ̀ ti lọ́kọ̀ sọkọ yín faramọ́ sẹ́tẹ̀ ń sè ìhàwó ló kọ sí. ṣe rí lábẹ́ ibi tẹ̀dé yẹn mi ì tí màá rí bẹ́ẹ̀ ni. ṣé kìí ṣe bẹ́ẹ̀ gbódé ni. rárá o ìdúró ṣe rí lábẹ́ bó ti wù kó rí Ọlọ́run ọba ló ń gbé ìgbọ̀wọ́ fún ẹ̀dá láti gbé e sókè nítorí wípé tòótọ́ ni iṣẹ́ jáde òun náà ni iṣẹ́ wa nítòótọ́ ṣùgbọ́n tí a bá jáde ó yẹ kẹ́ mọ̀ pé tá a bá lọ́kọ nílé ọkọ wa gbọ́dọ̀ mọ àwọn irúfẹ́ iṣẹ́ tí a ṣe pàápàá jùlọ irú èmi tí ń bá lọ́kọ lẹ́nu iṣẹ́ mi kò gbọ́dọ̀ bá mi fi ṣeré rárá. ẹ wá dákun lẹ́ẹ̀kan ẹ ní ẹ ti láfẹ̀sọ́nà ẹ ti màrí sí ọkọ ní kàwé lọ ni àti pé nǹkan tí mo wọ lẹ́rí gbẹ̀mùgbẹ̀mù bí ẹ̀fọ́ etí dòyó sẹ́yìn tí bẹ́ẹ̀ tọ́ mo gójú ọdún báyìí. ẹ má wò bá wọn o ẹ má wò bá wọn ṣe rí abẹ́ 20 náà mo sì wà. abẹ́ lẹ́yìn 20. ẹ̀yìn rẹ̀ 20 ìlò òkè ń súnmọ́ bí 30 lọ. irọ́ lẹ́yìn 20 ni ìyá wọn sọ. wọ́n ní lẹ́yìn 20 ní ká máa sọ ká sọ pé ẹ wà fílébù ẹ ti wà fixed àbí ẹ ti wà fixed kò sí wàhálà Ọlọ́run ó ṣe rọrùn mo gbà yóò ti wedding yọba jẹjẹ àgbọ̀ báà lè fún yín nìkan ká wá donate ẹnu bẹ́ẹ̀ kó ní mọ́lú àjẹ Ọlọ́run bọ́ tí mo yí tàbí àdúpẹ́ gbogbo ẹ̀yin ará lé tẹ̀ ń gbádùn ètò yìí látàárọ̀ Ayaba Latifatu Omidan Latifatu Àjọkẹ́ ọmọ bíbí ìlú Ṣakí Ògùn Ọ̀rọ̀kẹ́ ẹ dákun kó tó di pé máa wọ inú ètò gangan tí mo fẹ́ bí yín ẹ jẹ́ kí mo fẹ́ sáré yọpọlọ yín wò lójijì ọ̀yà ẹ kí Aláàfin Ọ̀yọ́ kí n gbọ́. Aláàfin kú bàbá yèyé o jẹ́ kí ọ bí ológun ẹrú wọn kì í ọ bí ẹlẹ́jẹ̀ ẹgbọ́n ìwọ̀fà wọn kì í orí ìrìn àdìdè lábẹ́ aṣọ ikú bàbá yèyé o Aláàfin Òjó pàṣẹ gẹ̀rẹ́mọdé ọmọ Àtìbà mo ní ìlú ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà ìlú Adéyẹmí Lámídì ni mo ń ké sí mo ní ẹ̀yin lẹ́ẹ̀kọ́ olówó kó gbowó ẹ̀yin lẹ́ẹ̀kọ́ wọ́n fà pé kó fokò ọgbà alẹ̀ nítorí pé kí ni kí babaláyé wọlá kó lè bá rí jẹ níbẹ̀ ní ojàre ẹ̀yin lẹ́ẹ̀kọ́. sẹ́yìn bẹ́ẹ̀ sì kí Ọ̀yọ́ tí mo wá fẹ́ ni ẹ bá mi kí Aṣẹ́yìn tìlú Ìṣẹ̀yìn ṣẹ́yìn. Ìṣẹ̀yìn Òrò ọmọ ẹbẹ̀ dí tí mo kọ́ o Ìṣẹ̀yìn lólòrò ọmọ ẹbẹ̀ dí tí mo kọ́ mo rò ní kọ́pá bóyá mọ̀rọ̀ tí kú yùmùyùmù mọ̀rọ̀ tí kú yùmùyùmù mo ní ọmọ Olúgbòsòrò ó kì í jẹ ọmọ rẹ̀ sàtòrò ó kì í jẹ ọmọ lábẹ́bẹ́ tó gorí àparun tí kígbe wáwò olóbìnrin ògbó
mo délé bàbá yín jọ sí mo ní ẹ wá foro yín hàn mí lé yín jọ sí ẹni gún yẹn lẹ́bẹ́ kí ìrókà kan mi nìjọjọ mo gún yẹn lẹ́bẹ́ tán mo kò rókà kan mi nìjọjọ kàkà kẹ́ foro yín hàn ẹlẹ́bẹ̀ gidi jọba ìgbélé mi lọ mo yà gẹ́wọ́ ọkọ wọn kàwọn yóò bí ẹ ṣe ń sọ̀rọ̀ yín àtọkà mọ jẹrìí àwọn aráalé ọkọ ọfun wọn ti máa dá tòlótòló kálukó ti máa sin wọn ọya ẹ kí ọ ní Ifẹ̀ kí n gbọ́ ẹ lọ lé Ifẹ̀ ẹ kàn lọ lé Ifẹ̀ láàrin ìṣẹ́jú kan. Ifẹ̀ òye Ògúnwùsì o Ifẹ̀ òye Ọ̀jájá o ni mò ń kí n bàbá mi kórìjó pẹ́ láyé kórìjó ògbó bí olúgbógbó tí igbó kábíyèsí o bàbá àgbà mo ní Ifẹ̀ òye ibi ojúmọ́ gbé mọ́ Ifẹ̀ òye o Ifẹ̀ òye o Ifẹ̀ òye o. ẹ sáré lọ Jẹ̀bú ẹ lọ Jẹ̀bú. ẹgbẹ́ àwọn dìdìrì èèyàn àwọn òmùgọ̀ yìí ni wọ́n sọ pé Jẹ̀bú olórí kì í rọ pátápátá ni wọ́n pa ẹ̀yin Jẹ̀bú mo mórí kí ìtẹ̀yìn wọ́n ní tó bá wù Jẹ̀bú àwòrí ẹ̀ ní winiwini tó bá wù Jẹ̀bú àwòrí ẹ̀ ní winiwini ẹ mọ̀ pé tó bá wù Jẹ̀bú àfọdún yókù sọdún Agẹmọ ni ẹ̀yin lọ́mọ káwó sowó ọmọ kábí ìsọ̀rọ̀ mo ní Ìjẹ̀bú ló lọ́wọ́ kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ó ní kó wá sẹ́ni tá a kọ̀ lówó jálẹ̀ bàbá ẹ̀yin ni Ìjẹ̀bú ọlọ́rẹ́. ẹ̀rọ ṣe gbogbo kí ni ṣe ẹ ní harddisk kan lórí ẹ wá tí máa ń store ẹ bẹ́ẹ̀ ẹ kàn máa lọ tẹ̀ ní àbí láì ṣe DJ. Ọlọ́run ọba ló fún wa kọ Ọlọ́run ló fún yín Ọlọ́run sì ní gbà lóyún ẹ mọ ẹja sáré gbà bàdàn padà wálé ká máa bá bọ́ sínú ètò. Ilé Olúyọ̀lé ọmọ àjòrò sùn Ìbàdàn oníbánisọ̀rẹ́ ìlú láyé ìjàgbóró ní ìjà gbogbo Ìbàdàn ẹ̀yẹ́ máa gbọ́ sásámọ́sáṣẹ́ Túndé ọmọ agbọ́yàyà kan mọ́ ọ̀yà ọmọ Àjàyí ìlú Òjò ìlú Ìbíkúnlé olódògbò kẹrin lójú ogun owó Sòkòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà ẹ̀yin lọ́mọ òdiwẹ́dígbó òde bí ìjà dẹ́kun òde gbangba òde gbangba ìtanilé bàbá tó bí lọ́mọ ẹ̀yin lọ́mọ agbóruru níwájú ológun àṣàbárí lèmi ń gẹ́sí o. èmi mò ń pè yín sẹ ẹ ti gbàbàdàn lọ sákì èmi náà mọ̀ kọjá ara wọn ẹ sẹ ibi tẹ́ ẹ dé o ẹ débi kan tẹ́ ẹ ti ní ìjàgboro ní orò Ìbàdàn ṣé gbogbo Ìbàdàn náà wọ́n máa ń jà ní torí mo fura sí ìyá kan tí mo mọ yẹ sábọ́ọ̀dù ìjà náà ni yóò sọ mọ́ sábù gbogbo ẹ̀ kankan ní ẹ bá ń kí Abọ́dẹrìn ló kọ wọn iye ewé nílùú ìlú Èbó ẹ bá ń kí ọmọ Ìbàdàn ẹ sábọ́ọ̀dù ẹ sì dá mi o ìyá ewé o oògùn tí ò jẹ́ ewé rẹ̀ ló kù kan ewé jẹ́ oògùn jẹ́. ìyàwó àwọn alálẹ̀. mo ní ìyàwó àwọn alálẹ̀ ni wọ́n ní mọ́ kí yín mọ́ oníyé kí yín kórì yín balẹ̀ wú. ẹ bá bá kìlọ̀ bí ìjà Ìbàdàn. ìjà Ìbàdàn. bẹ́ẹ̀ ṣe pé Ìbàdàn pé Ìbàdàn ìjà gbóró lóru Ìbàdàn ẹ bá kì wọ́n mọ̀. ìyá ẹ sábọ̀dù mi o ẹ síta ọmọ Ìbàdàn níyẹn yìí lọ máa gbọ́ sásámọ́sáṣẹ́ Túndé ọmọ agbóyà ìyá kan mọ ìyá òró sọmọdìgbà bọ́ lọ́wọ́ ọmọ òjò ìyá ẹ sábọ̀dù lèmi ké sí mo sì ọpẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní síyọnu ìyá mi rẹ̀ kọ̀ǹfàmù ìyá rere tí wọ́n jẹ́ rere fẹ́yẹ ni oníbàjẹ́ ní fòsì ló gbà àrùn burúkú oníkan yẹn ní nínú yẹn. alẹ́ ìjọra ìwà yín nìkan mọ̀ bọ́ jọra tó jẹ́jẹ́ mọ̀mọ́ náà máa lọ bí ẹranko wọn yá bí ẹ̀fún mọ̀mọ́ ló wá pé wọ́n fi sí. tọ́ọ̀lù ni ìyẹ̀sábọ̀lù wá jà fún. kì í sọ̀rọ̀ òní nígbà bá yẹ padà ẹ wà lẹ́sẹ̀ ṣàlàyé èèyàn èmi ọmọ pẹ́ tọ́ọ̀lù ni èmi ọmọ mi máa sọ̀rọ̀ àwọn lọ́balọ́ba wọn sá máa ya wọn balẹ̀ bá a ti ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ gbogbo ẹ̀ wọ́n ti jogun omi wọ́n ti jogun ó sinmi lábọ̀dé ilé ẹjọ́. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ bá ti dàgbé yẹn mọ́ ilé ogun jà. ṣé mọ̀mọ́ àpé àwọn dàgbà gan wọ́n bẹ̀rẹ̀ ogun Ọlọ́run gbọ́ bí a ṣe kó bọ̀ rè ìbọn bárẹ̀tì ní ẹ̀kọ́ lọ tí yẹn bọ̀ lọ́yìn yìí kí kò sí wàhálà tẹ́sábọ̀dù ká fẹ́ mú gbọ́ lónìí abọ́kàn ni ẹ kí wọ́n gbà tẹ ìyá Ìbàdàn mo fi ní kẹ́ ẹ̀yà kí wọ́n gbé bọ́mọ Ìbàdàn ní òní mọ̀mọ́ èmi náà kí yín o bàrà májàmújà má bọ̀ sí eléyìí ọjà ń bò nígbà fẹ́ parí ẹ bá ní ọmọ jàmọ̀jàmọ̀ má jà lọ kò sí wàhálà yóò rí bá a ti fẹ́ Omidan Latifat kí ni ojú wo lẹ fi wo àṣà Yorùbá
ipò tó ń lọ àti ipò tó dé àti ipò títí ń bọ̀ ojú wo lẹ́yìn fi wò ó ní ṣókí. ṣe rí àṣà Yorùbá ó jẹ́ àṣà kan tó jẹ́ gbòógì tí mo fẹ́ràn jùlọ pàápàá jùlọ àṣà wa èdè wa pẹ̀lú ìwọṣọ wa ó jẹ́ ohun tó wuyì ní àwùjọ. Àwọn Yorùbá sì bọ̀ wọ́n máa ń pòwe pé bí aládìí ò bá sí nílé ọmọ wọn ní jogún ẹ̀bọ́rọ̀ sì jẹun. ẹ̀yin kí ojú wa lẹ́yìn fi wò ó torí lákòókò ẹ̀yìn ṣe mo ti rí pé gbogbo àwọn òyìnbó ni wọ́n ti fẹ́ẹ̀ di ohun fa tán so kíní o lójú tèmi tí wọ́n á fẹ́ dàbí trade for barter tá a ti fi ń pààrọ̀ àwa ń kó aṣọ òyìnbó bíi ká máa ságì ká máa tarún kókó ká máa lẹ́gbẹ̀ẹ́ nígbà àná kan wà ń kọ́ fa wọ́n ń kọ́ gbogbo ẹ̀ èbó tí ń wọ agbádá èbó tí ń kó oríkì orílẹ̀ mo ti àgbà ìwọ lọ sáwà ń pààrọ̀ ni àbí kó kí la fẹ́ pópó ìtànsì yìí. sẹ́ẹ̀rì nípa ọ̀rọ̀ ohun bíi tẹ̀yà sí òun ó jẹ́ ohun tó burú jáì fún ọmọ Yorùbá ó sì tún gbà mí lójú tì. sẹ́ẹ̀rì nípa àṣà wa àti ìṣe wa òyìnbó wọ́n ń gba ojúlówó tiwa wọ́n wá ń gbé pàǹdà lé wa lọ́wọ́ ní ohun tí ò yẹ kí àwọn ọmọ Yorùbá ká tiẹ̀ tí wọ́n gbà rárá nípa ìwọṣọ wa ní àbí ìlú àbí kásùnyẹ̀rẹ̀ àbí kákífá àwọn òyìnbó pàápàá jùlọ wọn ti wá ń ṣẹ́fá ní tó jọ mí lójú jù ni pé bẹ́ẹ̀ bá rí òyìnbó míì nísìn bẹ́ẹ̀ bá ìjálá ó lè sún bẹ́ẹ̀ ni ó lè sùn yẹ̀rẹ̀ ewì kíké òyìnbó ń kéwì òyìnbó mọ̀ nípa Ṣàngó wọ́n mọ̀ nípa Ọ̀ṣun wọ́n mọ̀ nípa gbogbo ṣáwá pátá àti ìlú lílù ní ilẹ̀ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ ọ̀mí iṣẹ́ wá rí ìṣòro tí èmi ò rò pé ìbò ló ní ṣòro wọ́n dàbí ìpáwà láfẹ́ ní ṣòro torí pé ọ̀pọ̀lọpọ̀ míì náà nǹkan tó bá jẹ́ tó òyìnbó yìí ni wọ́n máa ń nífẹ̀ẹ́ sí ọmọ mi ò mú kí ilé wọn gan bẹ́ẹ̀ bá ń kí ọmọ mi gbé Ìkòyí ẹ̀sọ́ ọmọ wọn what is rubbish. yes ẹ̀gbọ́n orin kan tí mo wí mo ní àṣà Yorùbá lèyí o àṣà Yorùbá lèyí o ọjọ́ wo la délùú òyìnbó tóyìnbó ń kọ́ wa lédè àwọn àṣà Yorùbá lèyí o ojúgbà mi ti fún gbogbo ọmọ Yorùbá lẹ́sẹ̀ ẹ̀kan tí wọ́n sóyìnbó tí wọn ò lè dédé àbínibí wọn sọ ní ẹ̀rí wípé ọmọ tó bá sọ lẹ́nu ó di dandan ó sàpòyàkọ àpòyà tó sokọ́ kì í sàpò ẹsẹ̀ bẹ́ẹ̀ ni kì í sàpò bẹ́ẹ̀ ìlú. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ògùn ló lọ́jọ́ kan ìpọ́jú orí ẹni báyìí ló lọ́jọ́ gbogbo àṣà Yorùbá ń bọ̀ wá di ìrọ̀rùn tó bá wá di ìrọ̀rùn tán bò ní wọ́n fẹ́ wá ọjàre èdè abínibí tiwa mélèé gbàgbé àṣà mi mélèé gbàgbé àṣà mi mélèé gbàgbé àṣà mi. ṣe rí ọ̀rọ̀ ń bẹ àmọ́ kò sáyè mo sì nígbàgbọ́ pé gbogbo ọjọ́ yòówù tá a bá tún gbé wá sórí Àtìbà TV mo mọ̀ pé wà á fààyè lẹ̀ dáadáa tá a fi wọnú ọ̀rọ̀ torí pé ọ̀rọ̀ ń bẹ tó pọ̀ ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ lẹ́nu Omidan Latifat Àjọkẹ́ ọmọ bíbí ìlú Ṣakí Ògùn ọ̀rọ̀ kí ìwọ náà yẹra rẹ wò sọmọ Yorùbá ni ọ́. ẹ dákun tẹ́ ẹ bá ti wá ń pe Latifat ẹ ti fi Àjọkẹ́ kún ẹ mọ̀ bá mi fi ọmọ Yorùbá tàtà. ọmọ Yorùbá tàtà ẹ dápẹ́ bá ti pè mí náà ẹ máa fún ọmọ Yorùbá tàtà sí. kò sí wàhálà ẹ̀rọ lẹ ti gbọ́ lẹ́nu ìyáàfin Omidan Latifat Àjọkẹ́ ọmọ Yorùbá tàtà lágbára Ọlọ́run ọpọlọ yóò níjọba ìwọ náà yẹra rẹ wò ìmúra rẹ ìwọṣọ rẹ ìsọ̀rọ̀sí rẹ ìhùwàsí rẹ ìtọ́mọ rẹ gan lé sí Yorùbá hàn bẹ́ẹ̀ njó la fẹ́ kó nu pànápùlà bọ́ ọmọ bá ṣe èbó nílé ìwé ẹtún dé sùsù tó tún délé ẹtún ní ọmọ sòyìnbó àpíkọ́ ọmọ ọmọ kàwé àpíkọ́ ọmọ ọmọ lẹ́dúkéṣà àpíkọ́ ọmọ ọmọ mọ̀wé àpíkọ́ ọmọ ọmọ sòyìnbó ṣùgbọ́n ẹ jẹ́ káwọn ọmọ wa ó máa sọ Yorùbá ẹ jẹ́ ká máa sọ ìjìnlẹ̀ Yorùbá tẹ́nitẹ́ni àkísà ń tàtàn orí èbó ni wúwú kó dé lu èbó kó fún wọn mọ̀ sọ Yorùbá o bẹ́ẹ̀ ni kò ní dé Yorùbá bọ́bá tó adé àìná àwa náà tó wá gbògbé fọ̀ tí ó tó máa tú èbó fún wa kí la fẹ́ gbà bẹ́ẹ̀ ẹ jájọ gbàsà wa lárugẹ tẹ́nitẹ́ni èkísà ń tàtàn ìwọ náà wá kíyèsí ra rẹ gbogbo ohun tó ń ká ń kókó yìí kọkùnrin ọmọ bá ọkùnrin lò pọ̀ sásà Yorùbá ni kóbìnrin ọmọ bóbìnrin lò pọ̀ sásà Yorùbá ni kì í ṣe tó dáa ègún burúkú ni tí bàbá rẹ tí ó bá fẹ́ ya rẹ tọ́wá yìí pé ọkùnrin lòun náà fẹ́ ṣé wọ́n máa bí wọ ni tí ìyá rẹ náà bá wá fẹ́ bàbá ẹ̀ tó yẹ pé obìnrin ẹgbẹ́ rẹ ló fẹ́ ṣé wọ́n ó bí wọ náà ni àṣà burúkú ni àṣà tí ò dáa ni ẹ jẹ́ ká yọ tẹ̀sìn kúrò pé ẹ̀sìn kan faramọ́ ẹ̀sìn kan ló faramọ́ ẹ jẹ́ ká wá gangan wò kí láǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀ orí bú ni ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọmọ Yorùbá àtàtà
lágbára Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́, orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Tọ́ ǹjẹ́ àgbẹ̀sẹ̀ tán báyìí ó fẹ́ máa rìn ìlú ìdàrú, àlùkò ṣe tán fẹ́ máa rìn ìlú òkòsùn, lékèlèké ṣe tán ó fẹ́ máa rìn ìlú ìkẹfun. Àwa ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, a ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Àwa la máa lọ, ẹ̀yin la máa bá, àwọn la máa wá, ẹ̀yin la máa bá. Lágbára Ọlọ́run ẹ̀ ní kánjúkú, àwa náà ò ní ṣàìsàn, ẹ̀yin náà ò ní ṣàìsàn. Tó Omidan Latifatu Àjọkẹ́ ọmọ Yorùbá àtàtà, ẹ kí àwọn èèyàn, ẹ wá bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín àbí ẹ lè filẹ̀. Àìbá mọ̀ àwọn èèyàn lè fi pé kí àwọn bóyá wọ́n fẹ́ ṣe báyìí àbí wọ́n kàn ti ẹ̀fẹ́ kẹ́ẹ̀kan wá bá wọn lálejò, àwọn fẹ́ gbé èèyàn pàtàkì ní àlejò. Ẹ bá mi fi WhatsApp yín síta, ẹ jẹ́ kí wọ́n mọ Instagram handle yín. Gẹ́gẹ́ bí orin ṣe rọ̀ mí lọ́rùn tó jẹ́ ẹ̀kọ́ lọ, mo kí yín olóòtú, mo kí gbogbo èèyàn tó ń wò mí nílé. Mo ní ẹ kú jókòó látàárọ̀, ìbànújẹ́ oníkan yín ẹ ní fòsì ló gbà. Gbogbo èyí tẹ́ ń fẹ́ ti Àjọkẹ́ ọmọ Yorùbá tàtà Àtàbàtúbú ọlọ́rọ̀ ni, Àtàbàtúbú ọlọ́rọ̀. Ilé wa fi lé yín ṣe ibùgbé, ajé wa fi lé yín ṣe ibùgbé láyé, owó wa fi lé yín ṣe ibùgbé láyé. Mo ní àtò ní mo ní ooo, kò ní tátà ní mànà fún yín lágbára Elédùmarè ọba. Èmi lẹ ó mọ rí, ẹ̀yin ni wọ́n mọ̀ ń bá, gbogbo ẹ̀yin olólùfẹ́ tiwa ẹ̀ ní fàárùn gbà. Mo ní mo wá kí yín o, mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò nídìí. Ìlàyé aláwòrán bí Ọlọ́run bá mi ò ní fi kú tó yáwọ́ pa wá. Mo ní ìgbà ló kọ́ ká mọ̀ lu ìgbà ni o, àwọn ló kọ́ ká lè mọ̀ lu àwo kèrègbè lórúkọ méjì yìí. Àgbẹ̀ ní kúkú jẹ́ Àtìbà tí fi ńlá yóò jàre, kò ní bàjẹ́ ẹ̀mí fa òrùngbà. Iléeṣẹ́ yín ò ní jóná, àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà. Lókè 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 ìlú Omele, lókè 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 ìlú Omele. Ìlú Omele yóò mọ̀ ní fún yín lágbára Elédùmarè ọba. Ìran bàtà ní kéke lákèlá, ìran bàtà ní kéke lákèlá, ẹ ní kéke òsì, ẹ ní kéke ìyà. Ìbànújẹ́ onímọ̀ yín tọmọtọmọ, èmi mọ̀ rẹ́ o, Àjọkẹ́ mọ̀ rẹ́ o. Èdè àbínibí ó yàtọ̀ sábìlítì o. Bẹ́ẹ̀ ni èdè àbínibí wa ó yàtọ̀ sábìlítì. Ẹ kú o, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fáwọn ará yín. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí ó jẹ́ WhatsApp number 090 21 54 96 02. Glo mi òun ni 090 59 42 60 55. Wọ́n gbogbo ẹ̀ tí a bá ti pè yẹn ilé ẹgbẹ́ kì í ṣe pé mánéjà ó gbé, kì í ṣe pé PA ó gbé, kì í ṣe pé bí wọ́n bá pè yín bẹ́ẹ̀ bá wà lọ́dọ̀ bàbá àtẹ wọ́n máa bí who's calling you, ẹ máa lọ́gbọ́n tẹ̀rẹ́ẹ̀dì káwọn náà pè ká wà ní kíní kọ́ wọ́n ní ẹ mọ̀ pé lálẹ́ ẹ̀yin arábìnrin ẹ̀yin ẹ̀wù táìmù sí diramu ẹ̀ tí mo bá lẹ̀ mọ́ sún lọ́dọ̀ ọjà ni ẹ̀fẹ́ gbígbà lẹ̀ bá sún lọ́dọ̀ ọjà ló yẹ gbígbà lẹ̀ ọ̀sẹ̀sẹ̀ mọ́ ẹ̀ máa kúkú tẹ́ mọ̀ pé wọ́n tó àdúpẹ́ mo lérò pé tá a bá tó pé yín jọ́ mi ẹ̀ jẹ̀ wá ọ̀dà ẹ bá wa kí gbogbo Ṣakí o. Ṣakí nílé ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ tí wọ́n bá yín jà sí. bàbá jẹjẹ bá ní ràṣà bàrí tẹrù tọmọ nínú olóró.